Where am I? Eh, Bani. Oh, God, no. Where am I? All right, ew, gay. Èmi náà ni mo fẹ́ fún mi. Wọ́n ìra ewu ẹ̀nẹ̀ ọ̀ní ọ̀fọ́. Agbápa àtúwàsẹ̀. Ó yí ìjàmú ẹ̀gín àbíbí. Kémi ìyá náà ń wẹ̀ àwùgbé wa lẹ́nu gbogbo òkè ìyá. Owó wàwọ̀ wọ̀ ẹ̀yìn ara náà fẹ̀rẹ̀ afẹ́. Ẹ̀ nà ó ní mi gbọ́ lọ. Ó àmùwẹ̀ à. Ọ̀gá àwọn àni bọ̀ má bẹ̀rẹ̀ nínú ọ̀gá. Àwọn àná tí a rò. Àmọ́ tó ti rọ̀. Iye ní wọlé. Òun tún wà wá. Bí àwọn náà sá mélòó yà kò bẹ́ẹ̀ tọ́ ìsànà. Ẹ̀gẹ́ yọnyẹ́gbẹ́. Ẹgbẹ́ kù. Èmi lè wà gbọ́lọ̀. Àrùndà èmi properties ẹ̀mí wà gbọ́lọ̀. Wọ́n wá owó mi kọ̀ọ̀kan ìwé ẹ̀yìn. Eri ọ̀nà. Ìgbàlọ́ after that ìgbàlẹ̀ mi rí nípa wà gbọ́lọ̀. Wọ́n nyà yà. Ìtẹ́ẹ̀nì. Uwe nyà yẹ. Afẹ́ mẹ́rin. Mami ni ìyá ni yẹ wà mẹ́rin. O wá o tó gbó. Kẹ́mi orí mi fẹ́. Wọ́n nyà yà. Wúwa wọ́n náà. Wọ́n sọ tẹ̀lé yà. Wọ́n sì. Ebúlé ẹ̀rọ yà á sẹ̀rẹ̀ wẹ̀. Ìdá ẹnikẹ́rẹ́ ni. Ìtrọ́sì wọn. Ẹnikẹ́rẹ́ náà. Aisosa. 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 Olùgbà tí o ẹ̀. Ìyàn ẹ̀yà tí o ẹ̀. Ìgbà ìyàn. Iná bèdè yóò wẹ́ ìyàn tí o ẹ̀ ni. Lẹ́nu náà mi ọgẹ́ òwe ògé gbé ọkọ̀ ìrò wà mẹ́. Ogún mi wọ́n mẹ́rin kú sótọ̀. Ègbédè gbé ọkọ̀ wẹ́ o. Aisosa kéèké ní oríire lájẹ́. Èmi mi akẹ́yà ẹ̀wẹ̀ inú dáwọ̀ èmi mi ga ọmọ ga mẹ́mẹ́ pólùpólù ọ̀pọ̀lọ́. Ogwe àmì ẹ̀mú bọ́ mẹ́mẹ́ o. Ìyànná míyàn ẹ̀ mọ́ sí wíyàwó wíyà. Kẹ́ẹ̀nà ga ẹ̀ nìyà èkìnnà rí gánà mi Aisosa o wíyàwó kẹ́ẹ̀nà wíyà hìyà. Èmi mi akẹ́yà àwọn wẹ̀. Bẹ́ẹ̀ni tẹ́ẹ̀rì ọ̀kẹ́ra yẹnu dọ̀wẹ́ àpapọ̀ gàdì túwásẹ̀ ọ̀rí ìṣàmú. Yẹn wẹ́ dẹ́ gbótì kò mọ́rí yẹn bẹ́ẹ̀ni tẹ́ẹ̀rì ọ̀kẹ́ra yẹ o. Àsán wà mí ẹ̀rẹ́ àbọ̀ wà mí ẹ̀rẹ́. Bẹ́ẹ̀ni tẹ́ẹ̀rì ọ̀kẹ́ra yẹ bẹ̀tẹ̀ náà náà o.
Papa Dani. I said, Papa. Oda. Papa. I say, we're not gonna. Papa. Jesus! Papa Dani. Oh, what's Get up? it! Dani. Get it! Get it! Get it! Get it! Hey! Bye-bye. Why ya me mo be me la wa ya gbe na. Wa pon mo. Me, kokere otene ibera no fono no ziore na ya amue. Mo wi je me no je won. Ere pa, erubi.
Only if you have summer when it is okay, but my boy will now we don't big mama back baby. Any am we at go what give us. Oh, where go say my way to where now. Oh, we're going to go walk and you wait to me like a woman. I saw some. A woman over me. I mean, you have to make down or you begin. Then I may go back for you being out to wow, Baba. Oh, okay, I'm moving. They got away with what I would see him at. Only me. He, the way I follow him and Wamula, I will hold down or see again. You must be your bit. I'm your boy. Iji eme baba tana enwata enu ra leno bi okan ni wa orin ari meme ni orin ari meme Aisosa meme orin ari Aisosa meme wewe na wa zobi robo ari yo a e ma ga ni o wewe ni anita e ma na ga no iya na no we do ma no bi ona omo owo we eno owo ti o river ni ekuno de ku emu wa eku emu me yo be fa ku we gunu eni de ku emu wa ku emu me nde ma nebi ara yin aka ma gi nebi egbede ku na mu we eku amu we le ra nu da wa ba ho ho a like father like son
Me mo go we show. Wa ya gwa lo ni ha. Itu wa jia. Ra to me ti iri dal du wa ba wa pa. Ye. Mata ya wata me dio bo bai o. Ni wata na mata wa me. Aya gwa lo. Dari. Go wa you we na from you na wa ya gwa la. Wa ya gwa la so sa no na me wu na so sa mu gwa. Wa ka o. I de gbe tire ye me no mama na do wa de gbe down emi an we I ga we mo wa bo tie me do ni kara la de mu tu ah o You know that. I ga bo ko wa gide ni peke wa ya o wa ya bola se do ya mu wa ti se mu ne mo mu wa me ba me de ma ti a o bo wa mi bo ha What are you? Papa. What you mean that ya? Ma o, pe gun o. Hey. Maya ni munya weya. Oh, avegiani wa. Masoto la ta. Eretete. Likuti. Wada. Every family problem, every family spirit, every foundational cause from your father's house and your mother's house, I declare right now, by the anointing of the Lord, I say, leave this body right now. Amen. Except you wash over a city, the watchman wash it in vain, Lord. Come and wash over this body. Mighty name of Jesus. Amen. Anaki, posso mudar, né? What year? Posso. Aisosa. Tu vê, mano? Ouvi para o Samu. Mister. Towards this way. Can you take us there? What did you marry? Yes. No, you're okay now. Let's go. It's okay. You are beginning to the end. There's no place for. La when wa from you, la wa from you are you wa. The owen material na you ma me wo. Ma to ma so go ma me program you. The asset na so ma ro program you. Our important program in our So what's in the Lima so what?